Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáláyé orúkọ mi ò yí padà èmi ni Adé ọmọ Adé. Kí ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé lénìí? Ó ní awuyewuye tó wà láàrin ọ̀gá Yomi Fabiyii pẹ̀lú Mobimpe. A rí pé ọ̀rọ̀ yìí ó ti tó bí ọjọ́ mẹ́ta tó ti ń já rìnrìn lórí social media. Àwọn kan ń blame ọ̀gá Yomi Fabiyii, àwọn kan ń blame Mobimpe. Ṣùgbọ́n kó tó di pé màá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tèmi, mo fẹ́ play fídíò kan fún wa kí a gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu ọ̀gá Yomi Fabiyii. It's not like that. Don't let me tell you, many in the industry. Every recordable. I could even put a room as, that we should film here on this. It's not like that. She didn't come. I did not go up throughout. Any little opportunity, this girl will come up. But we are all ready to do an industry. They will keep quiet. Everyone is somewhere in the industry. Me, civil don't man way. And me, everything got here bring down. And then I want to machine. The same thing to bring me down. All of you are silent and you think I should keep quiet. Every little time. Wow, when they want to go, we have the blood here go, the Yomi shaking go. Now you go ahead, now you put your phone away. Was you mention me with whatever sex you have in the industry? Come on, you want to gather that people who are not toast to me. As a that guy, I'm not toast to me. Me, I love you, I like your movie, I am one of the people when they open and share with me for giant. If I go there, as you don't work, okay, you can be a right there. Ask the question. Oh yeah, editorial. When you raise this on the comment section, and why expect to get me down here? Mo lérò pé a ti gbọ́ kí wá nìkan tèmi fẹ́ ṣàlàyé gangan lórí ọ̀rọ̀ yìí fún ẹ̀yin tí ẹ mọ̀ genesis of this issue. Mobimpe lórí ọ̀kan nínú àwọn movie Yomi on social media ó dẹ̀ tà sí wọn and she requested for his number. Yomi send number wọn sí and from there ó tà sí wọn pé òun ní interest sí movie and fún acting ẹgbẹ́ dẹ̀ welcome ẹ̀. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n tí èèyàn bá rẹ́ni bálà ọ̀là òkè yá ṣé ń gbọ́ mi. Mobimpe rí Yomi bálà because ní industry yìí kó tó lè di pé ó máa di ìlú mọ̀ọ́ká ó gbọ́dọ̀ belong sí right channel. Ẹni tí Ọlọ́run bá ní ó máa gba rẹ̀ là ìgbà mi wà tó wọ́n lè má pè é sí location kó jẹ́ pé ní ẹnìkan ló máa pè é sí location ẹni yẹn ló máa mọ bó ṣe máa persuade either the director of that movie or the PM or producer him or herself pé ẹjọ́ bó tiẹ̀ ṣe wọ́n ń sìn ẹ bá mi fún ọmọ yìí ẹni yẹn ló máa jà fún ẹ pé kí wọ́n náà tiẹ̀ lè kó máa rí bó ṣe wọ́n ń sìn bó ṣe tún sìn. Nígbà míì ẹni yẹn lè jẹ́ nítorí pé òun ló máa support financially báyà onídìí owó transport fare or lọ location wọn tí ẹ rí ti ẹ rò torí wọn invite ẹ òun ló máa mọ bó ṣe máa jẹ òun ló máa provide accommodation fún ẹ. Ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ti máa ń pa ó sábà máa ń ṣẹlẹ̀ ní theatre industry tó yẹ pé nígbà tí ẹnìkan bá ń build ẹnìkan àwọn èèyàn ò ní rí ẹ ń gbà yẹn. Ó ṣẹlẹ̀ I could remember nígbà tó ṣẹlẹ̀ l'Ondo State nígbà yẹn náà láàrin àwọn ANTP Ondo State nígbà yẹn àwọn èèyàn ò ní rí ẹ wọn ẹ̀dẹ̀ ní rí àṣìṣe tó ṣe sí ọmọ yẹn tàbí tọmọ yẹn ṣe sí ẹ. Ọlọ́run kádàrá pé bọ̀dá Yomi Fabiyii ló máa mú Mobimpe gun àkàsọ̀ yẹn nídìí iṣẹ́ tíátà iṣẹ́ yẹn dẹ̀ yá ẹ̀
Mobimpe ti gbàgbọ́ pé òun bá àwọn kan lọ́dọ̀ Yomi Fabiyii ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kóun ṣe kí sẹ́yìn ya àwọn yẹn lọ. Now Mobimpe ti wá di notice face, àwọn kan wá fà á sábẹ́, àwọn ní àwọn ni mentor ẹ̀, àwọn ni role model, àwọn instigate ẹ̀ against Yomi Fabiyii to the extent that Mobimpe herself come on social media ó dẹ̀bẹ̀ sí sọ ó sọ àwọn nǹkan tí ó yẹ kó máa sọ pé ìgbà kan Yomi Fabiyii ó approach rí ó ní òun fẹ́ fẹ́ òun ó fẹ́ ṣe kíní kan. To God be the glory. Yomi ò deny because gbogbo alamọ̀ pé ibi tí ọkùnrin àti obìnrin bá ti wà nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀, ó máa ń ṣẹlẹ̀ ní church. A kàn ní láti fi ọgbọ́n àti làákàyè sí ni. As long as tí Mobimpe sọ wípé Yomi Fabiyii fi oògùn bá ń sùn, the issue of pé ó sọ̀rọ̀ sí mi pé òun fẹ́ fẹ́ mi kò Mobimpe máa gbọ́ mi o, kò tó nǹkan tó yẹ pé wàá máa wá sí social media every time talking on the same issue, the same topic. Ó ní ǹdẹ̀ Ọlọ́run ti kádàrá pé ẹni yẹn Ọlọ́run máa rán sí ẹ, and ipòkípò tí ẹ̀dá bá wà láyé yìí má fi ojú olóore gúngi. Nǹkan kan tí mo dídì mú nǹkan tí Yomi sọ ni pé Bímpé ló máa ń wá sí social media fún rẹ̀ wá máa ta sí àwọn àǹtóhùn bá dẹ̀ máa nànà àwọn ọ̀rọ̀ yẹn àwọn èèyàn míì máa rò pé lóòótọ́ ni, torí tẹ́ bá náà wo comment section Mobimpe ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fans ẹ̀ ìmí nǹkan sọ̀rọ̀ lọ tó nítumọ̀ ni Yomi yẹn ti máa ń ṣe kíní kan jù, Yomi yẹn ti máa ń ṣe gbájú, Yomi yẹn ti máa ń ṣe kíní kan jù tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ kó tiẹ̀ jẹ́ 1 naira lẹ́ni náà lé ẹ lórí. Ẹlòmíì wà tó yẹ pé spiritually ó mọ ipa tó gbé ó mọ ipa tó kó nínú àwọn tó ń build àwọn ọmọ iṣẹ́ níṣẹ́ tíátà, but ibi tí problem wà ní pé sẹ́mọ̀ most of àwọn tó ṣẹ̀ ń join iṣẹ́ yẹn ń sìn torí pé Ọlọ́run kádàrá pé ó máa tètè yá wọn mọ̀ pé kò easy bẹ́ẹ̀. Gbogbo wọn set àwọn Bímpé tó ń ṣe join theatre yẹn bí okini yẹn ti common jù. And Bímpé tá à ń sọ yìí you are a married woman tọkọ ẹ náà dẹ̀ wà ní industry yẹn, mo believe pé kí Lateef question ẹ̀ náà Yomi wọ́n wà ní industry yẹn, Lateef ó wà ní industry ìwọ Mobimpe wà ní industry yẹn. Coming on social media wọ́n á fi ọ̀rọ̀ rẹ̀ ṣe topic every time kò yẹ kó rí bẹ́ẹ̀. So tí ò bá yí ẹ ọkọ tó fẹ́ gẹ́gẹ́ bí Bíbélì sọ pé ọkọ ni orí aya olórí aya, ó yẹ kó lè kọ́sẹ̀ ní pé ìyàwó má ṣe nkíní mọ́ ò ní ìdẹ because the reason tó fi ní ìdẹ lè 90% of ẹ̀yin ladies yẹn ní ẹ̀ ní good record ní industry yìí 90% of you guys kò sí ẹni tó lè sọnù yín pé ẹni tó gbé yín sílé nìkan ló sí yín lásán wọ ní industry yẹn. So tó bá di pé àwọn tó fi ṣe mentor yìí àwọn dàbí mo ṣe dà yìí àwọn tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti jóná tí wọ́n fẹ́ máa kóná mọ́ tiẹ̀ yìí tó bá di pé òun gbà wọn kí wọ́n máa tiẹ̀ pọ̀npọ̀n because most of them jẹ́ pé wọ́n ní integrity. Gbọ́ mi, most of àwọn tó ní ó fi ṣe mentor yẹn tí wọ́n tiẹ̀ against ọ̀gá Yomi Fabiyii yẹn wọ́n ní integrity. Eléyìí tó nọ́kọ sílé nínú wọn ló ń control ọkọ ẹ̀ tá a mọ̀ dáadáa. Eléyìí tí ò dẹ̀ nọ́kọ sílé ìyá ń dágbé ló ń ṣe tó kàn sí rádaràdá kiri. Ṣebí ìwọ náà ń gbọ́ nǹkan táwọn fans ń sọ nípa wa, ṣebí ó gbọ́ nǹkan tí wọ́n ń sọ nípa wa nípa ìgbé ayé rádaràdá tí àwọn oní tíátà ń gbé. So instead of you to focus on your home and your career o wá ń jáde all the time ó tó ṣe kò ní ìtumọ̀ náà. Èmi jẹ́ gbọ́n máa sọ pé ìjọ kan ìwà àti ẹjọ́ sùn ó fẹ́ rèpẹ́ ọjọ́ kan ó fi oògùn bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo rò pé nǹkan tó máa sọ nìyẹn. So please and please já mi lórí ọ̀rọ̀ yìí please má fi sórí nǹkan tó ṣe yìí ń sìn ara nǹkan tí àwọn ọ̀gá mi ní industry yẹn lẹ́yìn pé ó obtain form wọn ó ti sàkóso wọn àwọn mi ò lọ location kò lọ sí kò sí ìlú tó kàn wọ́n o ara nǹkan yìí ni wọ́n á wò pé tẹ́ bá jìyà náà lé lórí torí kò sọ́ọ̀gá tí ò kí jìyà lórí ọmọọṣẹ́
but ìyẹn ọmọọṣẹ́ set tiwa lèmi ń sọ kí sáwọn ọmọọṣẹ́ ayé ìzọ́ pé 2-3 months tẹ́ ti débẹ̀ ọlọ́run ti bá yín ṣe torí àwọn nǹkan kan. So èmi bẹ́ẹ̀ ni gbẹ́nu kò lórí topic yìí they try láti reconcile pẹ̀lú Yomi kò ró búburú sí ẹ rí kò lè fẹ́ kó bàjẹ́ fún ẹ but pẹ̀lú bó ṣe jẹyà lóòótọ́ ọlọ́run ti star ṣùgbọ́n ẹ rántí pé tí a ò bá rẹ́ni bá là ọ̀là òkè yá industry tèmi náà wà ní tí mo dẹ̀ ti dé ni kò sí ọgbọ́n yẹn kò sí bó ṣe ní ẹ̀bùn yẹn tó Ọdúnládé tá à ń sọ iye àwọn kan ló gbé Ọdúnládé náà Ọdúnládé ti wà ní industry ó ti pẹ́ kó tó di pé ó ṣẹ̀ di star náà so àwọn kan náà ló gbé kò sọ́gbọ́n yẹn kò sí bó ṣe good ní acting tó kó dẹ̀ jẹ́ crew ní ẹ kò sí bó ṣe wà highly talented and technical tó tí ò bá rí èèyàn bálà ní theatre industry kò lè yá ẹ so ẹni tó lóun bá ti wá kádàrá pé ó máa bálà yẹn má jẹ́ ní tẹ́lẹ̀ ó ṣe dáadáa ó ṣe dàkejì ọwọ́ Ọlọ́run ló wà as long as tọ́lọ́run ti lò ó fún ẹ máa ro nǹkan yẹn pé tí ò bá jó òun kọ́ níbo ni bá wà lénìí ó yẹ so má jẹ́ kí àwọn èèyàn máa tì ẹ́ sọ́rọ́ àwọn tó ń tì ẹ́ yẹn ẹ sọ̀rọ̀ sí bú ìgbà yẹn ó ṣe nǹkan báyìí sí àfẹ́ sọ fún ẹ ní ìwọ náà wà ní ó ṣe báyìí sọ wọ́n ọmọ àwọn èèyàn gba tiẹ̀ ó good ní acting níwọ̀nba ó níwà ṣùgbọ́n ibi tó kù sí náà ni gómìnà social media máa sọ̀rọ̀ ayé rẹ̀ ó mọ̀ pé ọ̀rọ̀ social media ilé tí social media ti tú ló pọ̀ sórí tó àwọn blogger onírọ́ àwọn blogger míì títí wọn náà ti jóná tí wọ́n bá padà bá ihe ọ̀rọ̀ yìí tán bẹ̀rẹ̀ sí bá ẹ frame ẹ̀ inú ọkọ̀ ẹ̀gàn ní padà dùn so try láti protect home ẹ àǹtí dey protect career ẹ má sọ ọ̀gá Yomi di ọ̀tá ẹ má sọ di ọ̀tá ẹ o ó yẹ torí àdàbí wà nídìí iṣẹ́ ìtàgé àgbà táwọn ń sọ ni ẹ ká ní èyí bá mọ̀ nǹkan tó ń jẹ́ ìtàgé ni ò ní wà yẹn sí Yomi Fabiyii àdàbí gbogbo ìgbìyànjú ẹ̀yẹ lórí ẹ̀ ó máa ń tell in this industry please ṣe àtúnṣe. I still remember my humble self. This is Adeomade. Ẹ má gbàgbé láti follow page mi lórí Facebook ẹ dẹ̀ lọ bá mi subscribe sí Afritage TV on YouTube. Bye.